ńlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé aláṣejù bàbá àṣetẹ́ ẹ̀yin aláròpin ẹ̀dá nítorí pé Olúwa ti fi yín ṣe sábàbí fẹ́ẹ̀yàn nígbà kan rí láti ràn ọ́ lọ́wọ́ ìyẹn ló wá fún yín láǹfààní àti máa sọ ọ̀rọ̀ ìṣátá òun ìpẹ̀gàn sírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ ti gbàgbé wípé irú Ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ lọ jàǹtìrẹrẹ ìlẹ̀kẹ̀ àṣejù ọ̀dọ̀ ẹ̀tẹ́ ló máa já sí bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ sí èèyàn àbí ẹ fẹ́ kó èèyàn níjàánu ó ní àwọn ọ̀nà tá a lè gbé gbà ó sírúfẹ́ ẹni bẹ́ẹ̀ tá à ń sọ̀rọ̀ sí tí ò ní padà lọ máa bá ẹlẹ́dàá rẹ̀ rojọ́ ńlé ẹ jẹ́ á kíyèsára o nítorí pé àparò kan ò ga jù kan lọ àfèyí tó bá gorí ebè bí Elédùmarè bá wá fún wa láǹfààní àti lọ́lá àbí lọ́rọ̀ àbí láti ran èèyàn kan lọ́wọ́ nínú ayé ẹ jẹ́ ká máa kíyèsára.